Aláròyé máa wí o. ó ń rúgbó bọ̀ o nítorí Ọọ̀ni àwọn ọba aláyé fẹ́ gbéná wojú Olúwo lọ́sùn. àwọn ọba ìjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ ìyẹn Orígbó méjèèjì ti fún Olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ní gbèdéke ọjọ́ 21 láti pohùndà lórí ẹ̀sùn tó fi kan Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì. wọ́n ní láì ṣe bẹ́ẹ̀ àwọn yóò gbé lọ sílé ẹjọ́. nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórúkọ àwọn ọba Orígbó méje, adelé igbákejì alága wọn ọba Kẹ́hìndé Adésọjí ẹni tó jẹ́ Sálú Ẹdún Àmọ́ sọ pé Olúwo ti fàbùkù kan ìtẹ́ Ọọ̀ni ó sì gbọ́dọ̀ kó ọ̀rọ̀ rẹ̀ jẹ. Sálú ẹni tí Olúlàmókùn ìlú Yàkóyó ọba Meshak Oyèdìran àti Alákélàlú ti ìlú Akélalú ọba Olúwabùsọ́lá Olóyèdè bá jókòó sọ pé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ni Olúwo ṣe sọ pé Ọọ̀ni lẹ̀dí àpò pọ̀ mọ́ ìyàwó rẹ̀ àtijọ́ láti fún un ní májèlé jẹ. ọba Adésọjí sọ pé ọba Ògúnwùsì kì í ṣe ẹni àrífín nílẹ̀ Yorùbá, kò sì sí ọba tó lè bá forí gbárí lórí ọ̀rọ̀ ipò. ó ní àkọsílẹ̀ wà fún gbogbo àwọn ẹ̀sùn tí Olúwo fi kan Ọọ̀ni. gẹ́gẹ́ bí ó ṣe wí, ìyàlẹ́nu ló jẹ́ pé Olúwo nìkan ni ọba ní ilẹ̀ Yorùbá tó máa ń pààrọ̀ àpèjẹ rẹ̀ lóṣù mẹ́fà. bó ṣe sọ pé òun fẹ́ máa jẹ́ Ẹ̀míà ìlú Ìwó, bẹ́ẹ̀ ló ní Aláàfin Ìwó lòun tún fẹ́ máa jẹ́. gbogbo rẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn ríran rí náà ni. onírúurú ìwà ló ń hù tó ń kó ẹ̀rẹ̀ àti àbùkù bá ìtẹ́ gbogbo àwa ọba nílẹ̀ Yorùbá. ó tún sọ pé bàbá wa Ọọ̀ni Ifẹ̀ kò ní agbára láti pàṣẹ pé kí òun lọ rọ́kún nílé nínú ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun. tẹ́ ò bá gbàgbé, Olúwo ní wàhálà pẹ̀lú Olú Ilé Ogbó, Olówu ti Kúta, Olú Sọ̀ǹgbé, Agbowú Ọ̀gbàgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó sì jẹ́ pé olú iléeṣẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá pátápátá ní ẹkùn 11 zone 11 ní ìlú Òṣogbo ni wọ́n ti yanjú ẹ̀. níbi ìpàdé kan tí Olúwo ti fàbínú yọ ló ti bá Agbowú ti Ọ̀gbàgbà jà, èyí tó yọrí sí bí kábíyèsí náà ṣe di èrò ilé ìwòsàn. ìdí nìyẹn tí Ọọ̀ni Ifẹ̀ fi pèpàdé gbàjáwìrì nígbà náà gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba. gbogbo àwọn ọba tí ọ̀rọ̀ kàn àti igbákejì ọ̀gá ọlọ́pàá ni wọ́n sì fìwé pè síbi ìpàdé ọ̀hún. lẹ́yìn tí wọ́n gbọ́ àwíjàre gbogbo abala àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn, ìgbìmọ̀ lọ́balọ́ba rí i pé Olúwo jẹ̀bi àwọn ẹ̀sùn náà. ìdí nìyẹn tí wọ́n fi pinnu pé kó lọ rọ́kún nílé. Ọọ̀ni gẹ́gẹ́ bí alága sì fọwọ́ sí ìpinnu ọ̀hún, èyí tí gbogbo àgbáyé náà sì fọwọ́ sí. ní ti ẹ̀sùn pé Ọọ̀ni lẹ̀dí àpò pọ̀ mọ́ ìyàwó Olúwo tẹ́lẹ̀ Chenechin láti fún ìyẹn Olúwo ní májèlé jẹ, Sálú sọ pé ẹ̀sùn tí kò lágbára ni. ẹni tó bá sì fi ẹ̀sùn kan ẹnìkejì gbọ́dọ̀ ṣetán láti fi ẹ̀rí rẹ̀ múlẹ̀. nítorí ìdí èyí, a fún Olúwo ní gbèdéke ọjọ́ 21 láti kọ lẹ́tà sí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá káàdì Ẹgbẹ́tókun tàbí kó wọ́ bàbá wa Ọọ̀ni Ifẹ̀ lọ sí kóòtù. láì ṣe bẹ́ẹ̀, àwa ọba Orígbó méjèèje yóò gbé lọ sí ilé ẹjọ́. láìpẹ́ yìí ni ọba Adéwálé Àkànbí gbé fídíò kan jáde. níbẹ̀ ló sọ pé ìjà àárín òun àti Ọọ̀ni Ifẹ̀ kò lè parí láéláé. ó ní ọba náà ló lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú olórí òun tó ti kúrò láàfin òun báyìí láti fún òun ní májèlé jẹ. ó ní gbogbo ohun tí ó ń lọ láàfin òun ní olórí tẹ́lẹ̀ náà máa ń sọ fún Ọọ̀ni ní Ilé Ifẹ̀, àti pé Ilé Ifẹ̀ ni obìnrin náà kó lọ lẹ́yìn tí ó ti kúrò ní ààfin òun. bákan náà ló ní Ọọ̀ni àti ìyàwó òun tẹ́lẹ̀ yìí gbé ara wọn lọ sí òtẹ́ẹ̀lì tí ọba Ifẹ̀ sì gbalé fún un. ọ̀rọ̀ yìí ni àwọn ọba Orígbó yìí torí ẹ̀ bínú. wọ́n ní bí ìgbà tó fi ọwọ́ ọba ọ̀rọ̀ yìí ni àwọn ọba Orígbó yìí torí ẹ̀ bínú. wọ́n ní bí ìgbà tó wọ́ ọba náà nílẹ̀ ni. Florence Babasola ló ṣàkójọpọ̀ ròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.